ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. mo máa ń gbà ládùúrà pé ojú tẹ̀ fún ọ̀wà òjò náà ní fọ́ etí tẹ̀ fún gbọ́ wa ìtí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá a gbálẹ̀ tá a gbòde tá a ní ká mú wá sójúmọ́ máwòrán àtẹ̀tí gbẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa mú kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí wípé ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ẹ̀yọ̀ mo sì ń kí wa wípé a kú àmójúbà ọ̀sẹ̀ tuntun lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday ajá file wa ṣe bùgbé àràjẹ lò àràjẹ náà àràjẹ jẹun láṣẹ lọ́wọ́ Elédùmarè. ǹjẹ́ ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín òun náà ló tún wà pẹ̀lú yín tó mú ròyìn wá fún ti àsìkò yìí orúkọ tèmi ò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹ wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbéra lọ sórílẹ̀-èdè Ghana lónìí láti lọ ṣẹ̀yẹ fún ààrẹ John Dramani níbi ètò ìbúrawọlé rẹ̀ ní Accra tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ghana. ẹgbẹ́ òṣèlú Labour Party ló tó gbangba sùn lọ́yẹ̀ láti fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC tì lọ́dún 2027 alukoro ẹgbẹ́ òṣèlú Labour Party ló sọ èyí di mímọ̀. látàrí ebi ńláńlá ebi gbàǹgbà àti àkàìkàìmọye wàhálà àtẹgbẹ́ òṣèlú APC ti dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó dá mi lójú pé ẹgbẹ́ òṣèlú PDP ajáwé olúborí mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ lọ́dún 2027 agbáríjọ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP làwọn náà fohùn lédè bẹ́ẹ̀. ní ìpínlẹ̀ Èkó ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé ti rán ènìyàn 3 lọ sí àjò àrèmábọ̀ ní Mushin nígbà tí ọ̀pọ̀ sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa látàrí ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà. kò dín ní 20 ènìyàn tó fara pa látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Rivers lánàá òde yìí. ogunjogun lọ àwọn agbésùmọ̀mí pa alága àwọn Miyetti Allah ní ìpínlẹ̀ Katsina wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé wọ igbó tó ń tọ́mọ rẹ̀. ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ebonyi ti tẹ ènìyàn 17 kan èyí tí wọ́n lu ènìyàn kan pa ní ìpínlẹ̀ ọ̀hún. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè Ghana lénìí láti lọ ṣe ẹ̀yẹ fún ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2024 ní orílẹ̀-èdè Ghana sí ipò ààrẹ èyún John Dramani látàrí ìbúrawọlé tó fẹ́ ṣe fún ààrẹ ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nánúgà èyí tó fi léde síta lójú òpó ayélujára rẹ̀ níbi tó ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn èèkàn nínú ẹgbà ní agbani òṣèlú òní wọn yóò máa gbéra lọ sí orílẹ̀-èdè Ghana láti lọ ṣe ẹ̀yẹ fún ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ní oṣù tá a lò tán ọdún tá a lò tán yìí èyún ààrẹ John Dramani Mahama. ààrẹ John Dramani ló ti ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní inú ọdún tá a lò sẹ́yìn yìí nínú oṣù kejìlá láti pé ààrẹ síbi ètò ìbúrawọlé rẹ̀ ètò ó máa wáyé lẹ́nìí tí ń ṣe ọjọ́ 6 nínú oṣù kìíní ọdún 2025. ààrẹ Dramani yìí ó ní ìgbàgbọ́ wà wípé ó jẹ́ ààrẹ ẹlẹ́ẹ̀kejìlá ní orílẹ̀-èdè ọ̀hún tó jẹ ní ọdún 2011 sí ọdún 2017 kó tó wá di wípé ààrẹ tí yóò kó gbá wọlé báyìí èyún ààrẹ Nana Akufo-Addo ó ní yóò kó gbá wọlé ní ẹni tó gorí àléfà lọ́dún 2017 títí di àsìkò yìí tí ń ṣe ọdún 2025. lára àwọn èèkàn tí wọn yóò bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìrìn àjò náà lọ sí Accra tí ń ṣe olúlu orílẹ̀-èdè Ghana òní mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè arábìnrin Bianca Odumegu Ojukwu àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bí ìròyìn náà bá tún ṣe ń lọ sí àtúmọ̀mọ́wá sójú mọ́wòrán yín. ẹgbẹ́ òṣèlú Labour Party ó tó gbangba sùn lọ́yẹ̀ láì fi èsù bẹ̀gbà láti fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC tì lọ́dún 2027 alukoro ẹgbẹ́ òṣèlú Labour Party ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú LP èyún Labour Party
Obiora Ifọ̀ olóso èyí di mímọ̀ lásìkò tó ní ìtàkùrọ̀sọ pẹ̀lú ikọ̀ àwọn oníròyìn Punch nígbà tán fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ni ojú ìwòye àti awuyewuye ọ̀rọ̀ tó ti ń lọ káàkiri ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé ẹgbẹ́ òṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìta àti ẹgbẹ́ òṣèlú Labour Party yìí ẹgbẹ́ òṣèlú PDP àti NNPP náà fẹ́ kóra wọn papọ̀ láti ta ẹgbẹ́ òṣèlú APC nídìí kan lọ́dún 2027 nígbà tí Obiora tí yóò máa fi ìròyìn náà tí ó máa ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé irọ́ funfun báláwo àtẹ̀yí tó jìnnà sóòótọ́ ó ní pé ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n fẹ́ gbìmọ̀ràn pọ̀ láti kọjú ìjà sí ẹgbẹ́ òṣèlú APC oníṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wọ ẹgbẹ́ òṣèlú Labour Party yìí àtò gbangba sùn lọ́yẹ láìṣẹ̀ṣẹ̀ dẹ ẹgbẹ́ kan pọ̀ mọ́ ẹgbẹ́ wa ó nítorí wípé nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 nínú èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti jáwé olúborí ó ní àní kankan kò sí bẹ́ẹ̀ níṣe ní ẹgbẹ́ òṣèlú Labour Party làwọn náà jà fitafitan nínú ètò jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọlédè Nàìjíríà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn ó ní àwọn tó ti wá padà báyìí o láti lọ dira kún ara bíi ti àtẹ̀yìnwá láti jù bẹ́ẹ̀ lọ ó ní fún ìdí èyí àwọn ní ìgbàgbọ́ pé ọmọlédè Nàìjíríà ń bẹ lẹ́yìn àwọn ní digbí ni pé kò sẹ̀ nílò kádẹgbẹ́ kankan pọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ṣáájú kí àwọn tó jáwé olúborí ó ní gbogbo àyè sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ẹgbẹ́ òṣèlú NNPP láti ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2023 Rabiu Kwankwaso wípé àwọn ti dẹgbẹ́ náà pọ̀ àti ti PDP Alhaji Atiku Abubakar ó ní gbogbo èyí àhesọ ọ̀rọ̀ lásán àwọn ètí ìjọ pé ìpàdé kankan ò tó ní ṣe pẹ̀lú pé à ń da ẹgbẹ́ pọ̀ mọ́ra wọn láti lè jáwé olúborí láti lé ẹgbẹ́ òṣèlú APC náà kúrò lórí àléfà ó ní tó mọ̀ ní wípé ẹgbẹ́ òṣèlú Labour Party ó tó gbangba sùn lọ́yẹ wọ́n sì kájú ẹ̀ láti ta ẹgbẹ́ òṣèlú APC láyà lọ́dún 2027 látàrí ebi ńláńlá ebi gbàǹgbà àti àkàkà ìmọye wàhálà àtẹgbẹ́ òṣèlú APC ti dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó dá mi lójú gbangba pé ẹgbẹ́ òṣèlú PDP ajáwé olúborí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ àgbáríjọ àwọn àgbàgbẹ́gbẹ́ òṣèlú PDP náà sọ èyí di mímọ̀ ní ìpínlẹ̀ Bayelsa ẹni tó jẹ́ akápò ẹgbẹ́ òṣèlú PDP káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Ahmed Yayare ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bayelsa pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ amójútó iṣẹ́ àpapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tí wọ́n ṣe àbẹ̀wò sí gómìnà Enyun Dòóyèdìrí ní Bayelsa ní ilé ìgbé rẹ̀ tó jẹ́ ti Sanko ìjọba ìbílẹ̀ Kolokuma àti Opokuma ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún ibẹ̀ náà ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí wọ́n kí gómìnà ọ̀hún wípé ó kó ara fẹ́ra kó àwọn ènìyàn rẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n papòdà ibẹ̀ ni ẹni tó jẹ́ akápò ẹgbẹ́ ọ̀hún Alhaji Ahmed Yayare tó ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí látàrí gbogbo wàhálà àti làásìgbò tẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà oní tó dá wọn lójú ni wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò jáwé olúborí tó bá di ètò ìdìbò ọdún 2027 kí wá ṣe ipò ààrẹ nìkan ní ẹgbẹ́ òṣèlú náà ni yóò dì mú oní tó fi mọ́ gbogbo àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú APC ní ẹgbẹ́ òṣèlú PDP ẹnu mi àgò òní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jáwé olúborí nígbà tí Yayare ń ṣe ní àlàyé oníta ni kò ṣàìmọ̀ gbogbo wàhálà tí ẹgbẹ́ òṣèlú APC náà ti dá sílẹ̀ oníbàwọn kan sì ṣe wà wọn èyún ẹgbẹ́ òṣèlú APC wọn ò tó ẹni tí ó bọ́ síta kan bọ́ọ̀kì láti wá máa ṣe ìpolongo ìbò ní gbogbo àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà onítàn bá dánwò pẹ́rẹ́ níṣẹ́ làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò yàbò wọn tí wọ́n sì sọ̀kò lù wọ́n ni onítorí gbogbo nǹkan báyìí ó ní wọ́n ti sọ di ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó ní fún ìdí èyí ó dé mi lójú o tá a bá ti fọwọ́sowọ́pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tá a sì ṣera wa lóṣùṣù ọwọ̀ kò sí tó ní ká mọ̀ lè lé ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àléfà àti káàkiri gbogbo ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ahmed Yayare akápò ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó ló sọ èyí di mímọ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bayelsa ó dáa ní ìpínlẹ̀ Èkó ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé ti rán ènìyàn 3 lọ sájò àrèmábọ̀ ní Mùṣín báyìí
lọ́jọ́ Jímọ̀ tó ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n inú oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó wáyé ní agbègbè Paul Ògúntọ́lá ní Mùṣín nílùú ètí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ wọn ní ẹgbẹ́ òkùnkùn ti Késárì tó ń bọ̀ láti Kánífà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe alábàápàdé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn míì tí orúkọ tàwọn jẹ́ Ìdí Àràbà nílùú táwọn ẹgbẹ́ òkùnkùn Ìdí Àràbà yìí tó ti ṣe ìkọlù sáwọn ẹgbẹ́ òkùnkùn Késárì tó sì ṣekú pa ènìyàn 3 ní ara wọn kò ṣàìsọ dímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bàjẹ́ pẹ̀lú bá ṣe ń da igi bo àwọn gíláàsì ọkọ̀ tó wà níta lásìkò náà táwọn tó lọkọ̀ tí wọ́n sì wọ gbèsè látàrí ìkọlù ọ̀hún àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà tó ní ká forúkọ bọ àwọn láṣìírí tí wọ́n ṣe ní àlàyé fáwọn oníròyìn wọn ni àwọn ènìyàn ọ̀hún ìyún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ní wọ́n ti ń bára wọn fa wàhálà láti bí oṣù mélòó kan sẹ́yìn kó tó di wípé ètò wáyé yìí ó tún wá le koko ju ti àtẹ̀yìnwá lọ ó ní bí wọ́n ṣe ń ba ọkọ̀ ọlọ́kọ̀ jẹ́ táwọn ọlọ́kọ̀ ń tún ṣe ó ní wọ́n tún padà wá látún ti wá bà á jẹ́ táwọn agbófinró wọn sì ti rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọ̀hún títí di àkókò tí a fi ń kó ìròyìn jọ nígbà tí wọ́n tún máa ṣe ní àlàyé wọn ni bákan náà ní àwọn agbègbè tí wọ́n pè ní kò sọ́ba méjì Adéyẹmí àti Kàdóso ó ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ó ní wọ́n ja ìjà wọn náà dé nínú tí ìbẹ̀rù bojo tó ti wà ní gbogbo agbègbè Mùṣín náà táwọn olùtajà àti àwọn tó fẹ́ lọ sẹ́nu iṣẹ́ wọn tí wọ́n bẹ̀rù ó ní tí ó tiẹ̀ tún wá jẹ́ nǹkan tó ń bà wọ́n lọ́kàn jẹ́ jù ó ní wípé báwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún bí wọ́n tún ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú para wọn níṣẹ́ ni wọ́n tó ti mú ìwà ìdigunjalè mọ́ ìwà wọn nítorí wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá jáde ní ìdájí kùtù láti lọ sí ilé ìjọsìn tá a mọ̀ sí mọ́sálásí àtàwọn tó ń jí lọ sí ibiṣẹ́ òòjọ́ wọn ó ní wọ́n ń dá lọ́nà tí wọ́n sì ń gba gbogbo dúkìá lọ́wọ́ wọn ó ní bí wọ́n ṣe ń fọ́ ilé ó náà ni wọ́n jí ohun olóhun lásìkò tí ìkọlù yìí tó ń wáyé látàrí wípé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti jáde kó ta wọ́n láyà nígbà tí ẹni tó wá jẹ́ kọ̀mándà fún ikọ̀ fìjìláńtẹ́ ti ilẹ̀ yìí Abíọ́dún Vincent tó ní pẹ̀lú ìkúnlọ́wọ́ àti àjọṣepọ̀ àwọn tó jẹ́ agbófinró ilẹ̀ yìí àwọn ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn 2 lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n da gbogbo agbègbè náà tí wọ́n dá láàmú nígbà táwọn tó já Ọlọ́run nípè látàrí ìkọlù tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjèèjì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí tó sì sọ di mọ̀ pé àlàáfíà ti ń jọba ní gbogbo agbègbè ọ̀hún. Kò dín ní 20 ènìyàn tó ṣe bẹ́ẹ̀ tó farapa látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Rivers lánàá òde yìí ní agbègbè Orazi ní Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ Rivers ó ní ìjàmbá iná náà ni ó ti wáyé pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ wípé afẹ́fẹ́ gáàsì ó ní ó búgbàmù tó sì di iná ńlá tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe nínú ìta ti rí aláboyún pẹ̀lú àwọn ọmọ rẹ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n bá lọ látàrí bí wọ́n ṣe fi ara pa yàmàyàmà gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe ní pàtàkì jùlọ ẹni tí ó jẹ́ olùsúnmọ́ ẹni tí ọ̀rọ̀ náà kàn tó fi ara pa ó ṣe ní àlàyé wípé àwọn àna òun ní apá ọ̀dọ̀ ọkùnrin ó ní ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí àti ìyàwó rẹ̀ pẹ̀lú bó ṣe ní àlàyé wípé àwọn arákùnrin kan tí ó bá àwọn ènìyàn rọ gáàsì ìyún afẹ́fẹ́ gáàsì sínú sìlíndà wọn tá a mọ̀ sí rìfíìlì ó tó jẹ́ ẹni tó máa ń tún gáàsì náà ṣe tí gáàsì ọ̀hún bá ti ń ṣe bẹ́ẹ̀ tí sìlíndà ọ̀hún bá ti ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ń kọsẹ́ sílẹ̀ ó ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kì í sì ṣe àná yìí ó ní ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún ó ní lásìkò tó ń tún sìlíndà tó ti fẹ́ bàjẹ́ ọ̀hún tó ń tún ṣe lọ́wọ́ ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ tí iná náà tó sì diran tó nínú ètò ran àwọn sìlíndà míì tí gáàsì ti ń bẹ nínú wọn kó tó di wípé iná náà sọ orin iná náà bú gbàmù tó sì bẹ̀rẹ̀ sí ní kọ jíjó lórin ní gbogbo agbègbè náà àwọn tí wọ́n rìn sásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ó ní ìjàmbá iná náà ó ní ó kàn nílẹ̀ tán ti ní aláboyún kan àtọmọ rẹ̀ 2 tó fi máwọn míì ó ní ìjàmbá iná náà kàn èyí tó ń ṣe ní àlàyé yìí ó ní àwọn ti gbé àwọn ènìyàn àwọn lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìpínlẹ̀ Rivers ọ̀hún nínú ìta ti sọ di mọ̀ wípé wọ́n lọ rèé tọ́jú owó tó jẹ́ 500 náírà
500,000 naira ni àwọn ti ná sílẹ̀ ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú fún àwọn ènìyàn náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló bà àwọn lọ́kàn jẹ́ bó tilẹ̀ jẹ́ pé kò sí àkọsílẹ̀ bí ẹ̀mí kankan ó bá ìjàmbá iná náà lọ. Bákan náà ní ìpínlẹ̀ Delta níṣe ni ìjàmbá iná ìyún ọkọ̀ agbépo tó ṣe bẹ́ẹ̀ tó dànù ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe nínú ènìyàn 4 tó ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ní ìpínlẹ̀ Delta náà. Ní òpópónà Èkó sí Àsàbà ìtòsí ilé ìfowópamọ́ First Bank àti ti Access Bank ní agbègbè tó pè ní Àgbọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìká ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé nínú àlàyé tí wọ́n ṣe ni wípé ọkọ̀ agbépo olóṣè bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù tó sì dànù sí ìtòsí ẹ̀gbẹ́ ilé ìfowópamọ́ First Bank àti Access Bank náà nínú ètí iná náà tó nà dé ilé ìfowópamọ́ méjèèjì tó jó àti àwọn ilé míì tó wà ní agbègbè náà tènìyàn 4 tó sì ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí ọ̀pọ̀ míì tí wọ́n fi ara pa látàrí ìbúgbàmù ọkọ̀ agbépo náà tó ṣe bẹ́ẹ̀ tó dànù. Wàyí o ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà ìyún Sheriff Oborevwori láti ẹni tó jẹ́ alukoro rẹ̀ Festus Ahon ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà tí wọ́n bá lọ nínú ètò ìṣe ládùúrà pé gbogbo àwọn tí wọ́n fi ara pa látàrí ìjàmbá ọ̀hún k'Elédùmarè kó tètè dá àlàáfíà padà sí ọ̀dọ̀ wọn. Ogun jogun lọ àwọn agbésùmọ̀mí pa alága àwọn ẹgbẹ́ Miyetti Allah ti ìpínlẹ̀ Katsina. Wọ́n tún jí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ gbé wọ inú igbó lọ báyìí. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ Miyetti Allah ti ìpínlẹ̀ Katsina èyún Alhaji Amadu Surajo ó ní ó ti jáde láyé báyìí látàrí ìkọlù táwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sí ní ilé rẹ̀ tó wà ní Mairana ìjọba ìbílẹ̀ Kusada ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. Nínú àlàyé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Abubakar Siddiqui ó ṣe ní àlàyé wípé ní nǹkan bí dédé agogo 11 àbọ̀ alẹ́ ọjọ́ Sátidé ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí bá ṣe ṣe bẹ́ẹ̀ di hamara ogun tó sì ṣe ìkọlù sí Amadu Surajo ní ilé rẹ̀ nílẹ̀ tí wọ́n ti fi ìbọn dá lóhùn tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ní kété tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa tán ó ní wọ́n gbé ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ tí wọ́n sì gbé wọ inú igbó. Àwọn ikọ̀ agbófinró ó ní wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà nílẹ̀ tí wọ́n ti tọpinpin wọn dé abúlé kan tó pè ní Kofa ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. Ibẹ̀ náà ti dọ́jọ́jú ìbọn kọra wọn ṣùgbọ́n tí ọwọ́ ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ tó dúnra wọn ju ara wọn lọ. Ó ní àwọn agbófinró méjì ó náà fara gbọta yamayama látàrí ìkọlù tó wáyé láàrin àwọn méjèèjì nínú ètí àwọn agbésùmọ̀mí náà tó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì sá lọ pẹ̀lú àwọn ènìyàn náà tí wọn kò sì rí wọn mú. Ó wà ní ìtẹ̀síwájú ìgbìyànjú àwọn ó sì ń lọ síwájú sí báyìí o torí pé àwọn kò ní káwọ́ gbéra àfìgbà táwọn bá tó fi ojú àwọn oníṣẹ́ labi náà táwọn bá fi ojú wọn hàn dé. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ rí ìròyìn kan gbọ́ nípa àwọn oníṣẹ́ labi ọ̀hún ẹ tètè sọ fún wa torí wípé a gbọ́dọ̀ mú wọn wá sí ojú òfin báyìí pẹ̀lú bọ́n ṣe ṣekú pa ẹni tó jẹ́ alága ìfún ẹgbẹ́ Miyetti Allah ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ yìí ti tẹ àwọn ènìyàn 17 èyí tí wọ́n lu ènìyàn pa ní ìpínlẹ̀ ọ̀hún lágbègbè Enohia Itim ìjọba ìbílẹ̀ Afikpo. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ti sọdúnmọ̀ wípé àwọn ènìyàn tí òǹkà wọn jẹ́ 17 ó náà lu arákùnrin kan Uromichi Okorocha tí wọ́n lù pa ní ọjọ́ 3 nínú oṣù táwa yìí ọdún táwa yìí. Bákan náà ǹjẹ́ kí ni Okorocha ṣe? Wọ́n fi ẹ̀sùn kan Okorocha pé òun náà lọ́wọ́ nínú àwọn ènìyàn tí wọ́n lu arábìnrin kan pa látàrí pé wọ́n fi ẹ̀sùn àjẹkàn arábìnrin ọ̀hún tí Okorocha náà sì wà lára àwọn ènìyàn tí wọ́n lù pa. Ǹjẹ́ kí ni ó wá bí ikú tiẹ̀ náà nígbà tí àwọn ọ̀dọ́langba náà tí wọ́n ní 17 ni wọ́n táwọn náà gbọ́ ìròyìn yìí níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lu Okorocha kàkà kí wọ́n fà á lé àwọn agbófinró lọ́wọ́ níṣe náà lù ú tí wọ́n sì dáná sun tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Nígbà tí àwọn agbófinró náà tí wọ́n dé ibẹ̀ níṣe ni wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn 17 ọ̀hún. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Múyìwá Adéjọbí nígbà tí ó sọ di mímọ̀ nínú
nínú ọ̀rọ̀ tó sọ lánàá òde yìí ó ní àwọn ti kó gbogbo àwọn ènìyàn náà o sí àtìmọ́lé àwọn báyìí nínú ètò ìsìn lọ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má ṣe máa fi ìdájọ́ sí ọwọ́ ara yín torí pé báwọn eléyìí ò bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara wọn ni àwọn náà bá má ti jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn wọ́n báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ ẹ̀ tó tún mọ́ wá sójú mú màwòrán yìí náà ní Àyànfẹ́ Elédùmarè akíóníyàn wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ́ yìí tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti subscribe tẹ́ ẹ báyìí tí ì ṣe títí dìgbà náà ó dàbọ̀.